Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Wọ́n níṣe ni àǹtí wọn ń sáré kìtàkìtà katakata kiri o. Wọ́n ní nítorí pé wọ́n ti pe àǹtí wa láti wá dáhùn sí ọ̀rọ̀ èyí tó ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ $180,000 èyí tí ó jẹ́ scam ní orí social media. Wọ́n ní wọ́n ti pe àǹtí wa. Wọ́n ní kábíyèsí dẹ̀ ní kò sí nǹkan tó kan àwọn pẹ̀lú ẹ̀, ìpè kí ó lọ dáhùn question àwọn tí wọ́n pè. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé a ti wà lórí ọ̀rọ̀ yìí tipẹ́. A wà lórí ọ̀rọ̀ yìí lórí owó èyí tí wọ́n ń pariwo wípé bàbá wa ó gbà lọ́wọ́ arábìnrin Dori, èyí tó dẹ̀ jẹ́ pé wọ́n ti ṣe investigation, wọ́n ti rí pé irọ́ ló wà nídìí ọ̀rọ̀ yìí. Wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní kì í ṣe nǹkan kékeré. Wọ́n ní nítorí pé àṣírí àwọn àǹtí wa wọ́n ló ti tú. Wọ́n ní wọ́n dẹ̀ ti mọ̀ wípé àwọn ni wọ́n plan gbogbo àwọn ọ̀rọ̀ burúkú yìí sí orí social media. Wọ́n ní wọ́n dẹ̀ tún bẹ̀rẹ̀ sí í béèrè láti ṣe investigation pé ta ló tún mọ̀ nípa ọ̀rọ̀ yìí. Wọ́n ní àǹtí wa àwọn náà mọ̀ nípa ẹ̀. So wọ́n ní reason tí wọ́n fi ń ṣe investigation ni pé ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ọ̀yọ́túnjí náà. Torí bí a ṣe gbọ́, wọ́n ní ẹni tí ó jẹ́ arábìnrin yìí tó jẹ́ pé ọ̀rọ̀ yìí kàn, wọ́n ní Ọ̀yọ́túnjí village ló ti wá, bí a ṣe gbọ́ nìyẹn. So wọ́n ní gbogbo investigation yìí náà ń ṣe o nítorí pé wọ́n fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ yẹn ti jẹ wá. Yàtọ̀ sí yẹn, ọ̀rọ̀ tó jẹ́ pé ó jẹ mọ́ ọ̀rọ̀ kábíyèsí, ẹ̀yin náà mọ̀ wípé wọ́n gbọ́dọ̀ ṣe investigation yìí dáadáa. Ṣé mọ̀ pé tó bá jẹ́ tẹ́lẹ̀ kábíyèsí máa ń dákẹ́ sórí irú àwọn ọ̀rọ̀ báyìí ni, tí kábíyèsí ò ní sọ nǹkan kan. Ṣùgbọ́n wọ́n ní èyí tí wọ́n wà yìí, wọ́n ní wọ́n máa tú iṣu dé ìkòkò. Wọ́n á tú iṣu yẹn, wọ́n á tú dé ìsàlẹ̀ ìkòkò. Wọ́n fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ yìí ti wá. Wọ́n fẹ́ mọ àwọn tí wọ́n wà involve nínú ọ̀rọ̀ yìí. Wọ́n fẹ́ mọ gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé nítorí pé nǹkan tí wọ́n ń pè ní ìbanilórúkọ jẹ́ ni. Ẹ̀yin èèyàn lé, kì í ṣẹ̀ní ni gbogbo àwọn nǹkan báyìí ti ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n kábíyèsí ò kí ń sọ̀rọ̀ nítorí pé wọ́n mọ̀ pé ọ̀rọ̀ owú jíjẹ òun ni ó bá dé. Gbogbo ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ owú jíjẹ ló bá dé lóòótọ́ nítorí pé wọ́n fẹ́ kí Queen Naomi padà wá sí inú palace. Gbogbo nǹkan tí wọ́n ń ṣe òun náà ni pé kí wọ́n da àárín kábíyèsí àti Queen Naomi rú. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti kọjá bí wọ́n ṣe rò sí. Ọ̀rọ̀ ti kọjá ẹ̀. Gbogbo nǹkan tó ń bá nìsín wọn ò rò rárá. So wọ́n ní wọ́n ti pe àǹtí wa fún questioning o, láti wá dáhùn ìbéèrè lórí ọ̀rọ̀ $180,000 èyí tí wọ́n ní wọ́n send láti Ilé Ifẹ̀ sí arábìnrin yìí. Wọ́n ní wọ́n ti pe àǹtí wa wọ́n ní wọ́n ti pè fún questioning. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV, today. Mashola Gist TV, today. Bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé, àgbétútù dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola túndé o, àtúndé. Mashola Gist TV, àtúndé. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa àti fún
àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, ẹ kàn sí wa ní masholagistv@gmail.com tẹ́ bá ní ìpolówó ọjà, a máa bá yín polówó ẹ̀. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, èyí tún lágbára o nígbà tá a gbọ́ wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí fi ọ̀rọ̀ wá àǹtí wa lẹ́nu wò lórí ọ̀rọ̀ owó $180,000 èyí tí wọ́n ní láti Ilé Ifẹ̀ ni wọ́n ti send owó yẹn sí South Carolina. So wọ́n dẹ̀ ní àǹtí wa ní láti lọ dáhùn. So nǹkan tá a gbọ́ nìyẹn. Allegedly bí a dẹ̀ ṣe gbọ́ la ní ká mú wá fún yín. Tá bá tún gbọ́ update lórí ẹ̀, a máa mú wá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á bá mi ṣàánú fún yín o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o, because ó ṣe pàtàkì fún channel wa. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.